irú èèyàn wo lẹ mọ̀ wọ́n sí tí mo sample opinion làwọn èèyàn responses tí mo rí tó wáyé pé analyze ẹ̀ èyí tó kó ìdá 100 bẹ̀ ni pé ẹni tí ẹ náwó fún wa àwọn ní nǹkan kan adúrúpọ̀ tó ti ṣe rí ẹ ó ṣe honorable ó ṣe commissioner lẹ́ẹ̀mejì ó tún ṣe minister ẹ̀ kì í fún yàn kan lówó kí ó ṣàdíwọ́ kúkú báyìí ni kí lẹ́sàn pààyàn o kí ló dé tẹ̀yìn ní ètí ẹ̀ náà sáwọn yẹn gẹ́gẹ́ bí ipò tẹ́ ti bù wọ́n gbàgbọ́ pé ó ń bẹ lọ yín ẹ̀ sì ná. well àwọn tí number one èmi ẹ ṣe olè nínú olóṣèlú mo lè garanti ẹ yín pé màá wà nípò kan màá wá yí ìwé tàbí màá jalè mi ò ní ṣe torí pé mùsùlùmí tèmi kì í ṣe mùsùlùmí àfẹnujẹ mùsùlùmí tí fún mi ló ń dún ọ̀rọ̀ yé dáadáa tí mo sì mọ̀ pé ntọ́ bá ti jẹ́ haram mi ò gbọ́dọ̀ dédìí ẹ̀ ìkànnì yẹn. ìkejì ni pé ọlọ́run sọ́nù Quran láyè kan ó ní la yukalifullahu nafsan illa wusiha ẹrù tó wúwo jù yín lọ òun ò gbèrú yín owó tẹ́ ẹ̀ bá ní ẹ̀ máa nà Yorùbá náà sì mọ́ sọ pé owó tí ò sí èèbó ọba àmọ́ jẹ́ funfun kó jẹ́ dúdú kò lè rí gbà àwọn tá à ń ṣe oore fún àwọn èso oore kárí mi pé káwọn èèyàn bá rí mi àìmọye ńgbà mo wà mínísà àìmọye àwọn èèyàn tí mo fún scholarship fún masters àti phd àìmọye àwọn èèyàn tí mo fún ní scholarship fún law school at least bí èèyàn 15 ni wọn àwọn tá à ń fún ló èèyàn dẹ̀ ti pọ̀ ju owó tí ó wà lọ lẹ́ni tí ó bá jẹ́ pé owó olè ló ń ná gẹ́gẹ́ bí àpè mo ní lẹ́nu ọlọ́ọ̀ mo sọ fáwọn kan wọ́n ní mínísítà mo ní ṣé bẹ́ẹ̀ yẹn bá ṣe mínísítà tán tó ti kúrò ń pò yẹn ṣé wọ́n ó tún máa sanwó sálárì fún ni àbí ẹni tí ò bá ti jalè nígbà tí máa kúrò nípò mínísítà àwọn ọ̀rẹ́ mi kan wọ́n ń bá mi jà pé mo ní àǹfààní láti make owó ńgbà as mínísítà pé mi ò make ẹ̀ mo dẹ̀ láti sọ pé when has it become a sin not to be a thief fẹ́mi ó yá mi kí n tọrọ jẹ ó yá mi kí n jẹ́ mẹ̀kúnnù ju kí n wá jẹ́ olè lọ so owó tí n bá ní téèyàn bá ṣe déédéé màá fún wọn bá fẹ́ èèyàn tó dẹ̀ ń wá ìrànlọ́wọ́ tiẹ̀ ti wá pọ̀ ju ń tápá lè ká lọ èèyàn ti pọ̀ jù ibi èèyàn bá bóyá èèyàn 100 ń wá orí látọ̀dọ̀ èèyàn tẹ́ ẹ bá lè ṣe fún bọ́bá jẹ́ 5 lápò èèyàn ká conscience èèyàn ẹ̀rí ọkàn ni ó dá láre ni ó dá láre ok ẹ ṣeun so pé ẹnìkan ń sọ pé èyí náà fáwọn ẹ ṣeun nígbà tẹ́ ẹ jẹ́ ẹ rí i pé ẹ̀yin àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹjọ́ fìjà pẹ́ẹ́ta tó pọ̀ díẹ̀ ìjà yẹn dẹ̀ ó lágbára nígbà tẹ́ ẹ fẹ́ ṣe gómìnà nígbà tẹ́ ẹ jẹ́ mínísítà. kí tẹ̀ tó ìjà láti ẹ̀ ti bẹ̀rẹ̀ kí n tó di mínísítà. ok kí ló bíjà yín. èyí tó bí ṣe rí ó dùn mí pé mo láti dáhùn pẹ̀sán yìí torí ẹni ó bá ti kú tí ò sí láyé mọ́ kò sí nípò kó lè fèsì èrò tí a bá sọ Islam táwa dẹ̀ ń ṣe kò gbà wá láàyè ká mọ sọ̀rọ̀ òkú láì dá ṣùgbọ́n impression the public ní àìní information tó ní ó jẹ́ ká sọ̀rọ̀ only for historical purpose not nítorí pé kì í ṣe nítorí àwíjàre ṣe rí ní 2011 èmi wà CPC mo fẹ́ contest for governorship late governor wa àwọn wà ní ACN àwọn náà fẹ́ contest tí a bá lọ fún campaign àkọ́kọ́ tí inú wọn ọ̀kọ́ dùn sí mi sí ni pé ẹ tó jẹ́ bàbá fún wọn Alhaji Gani Ajimobi kọ́lọ̀ bá fọ̀nà kẹ́wọ̀n àjọ jẹ́ member House of Assembly ni nígbà kan náà ìyẹn kọ́mọ ń bí gọ́vnà Ajimobi nú tó máa ń sọ fún àwọn èèyàn pé bàbá Ajimobi ọmọ wọn mú mi bí ọmọ ni so kò sí reason tó fi yẹ kémi àti ọmọ wọn tó wá fẹ́ tó náà fẹ́ jẹ gọ́vnà ká máa wá jà
nínú àwọn tá a gbọ́ pé the late governor Ajimobi wọ́n sọ ni pé nígbà tá a máa ń ṣe campaign káàkiri torí àwọn press even station yìí gan wọ́n di invite wa fún debate tá a bá kúrò bí debate the late Ajimobi àwọn ọmọ tó ń tẹ̀lé sọ pé ó máa ń sọ pé Ọlọ́run ló ní kí Shittu ọmọjọmọ ọba náà kò bá dà wá láàmú díẹ̀ torí pé manifesto tí mo ní fún campaign kò sí any other person tó ní tó dáa tó but ó rọrùn torí pé mi ò jọmọ Ìbàdàn kàn sọ fáwọn Ìbàdàn ló sì pọ̀ jù gbogbo èèyàn mọ̀ yẹn pé ẹ mọ̀ dáa lóhùn ọmọ oko ni o torí ọmọ oko ló máa ń pè mí so ti yé so ìyẹn wà ń bẹ owó yẹn ní problem torí pé ìgbà tí mi ò win tóun padà win sí governor tí Buhari wá nominate mi bíi president bíi minister the late Ajimobi ó tún attack him ó lọ bá Buhari sọ fún mi ó wá bá ń pé èmi ò bá wọn ṣẹgbẹ́ torí náà kí wọ́n èmi kọ́ ló yẹ kán yàn ní minister ẹgbẹ́ ta àjọ ń bọ̀ from different political parties ó ń bọ̀ láti fẹ́ jọ ṣe bá a yín ṣẹgbẹ́ pé torí pé mi ò sí ní ACN argument ẹ̀ lọ́dọ̀ Buhari dẹ̀ sọ fún mi kóun láti bẹ̀ pé òun bó yóò ti Shittu lè ṣe dáríjì so lẹ́yìn yẹn kò sí nǹkan míì now lẹ́yìn ìgbà tá a wá ṣèyẹn tán ẹ̀ rántí pé nínú ẹgbẹ́ wa ta nínú APC ẹgbẹ́ padà pín yẹlẹyẹlẹ torí pé lákọ̀ọ́kọ́ executive ẹgbẹ́ wọn làwọn fẹ́ ṣe local government election pé gbogbo ẹni tó bá ní interest fún councillor àti fún chairman kàn máa lọ gba form àwọn yẹn dẹ̀ gba form lẹ́yìn ìgbà táwọn yẹn gba form the late Ajimobi as a leader and governor kò jẹ́ kán ṣe primary òun nìkan ló dá yan gbogbo ẹni tí ó contest fún councillorship àti fún chairmanship gbogbo àwọn tí wọ́n ti gba form tán sanwó fún form tí wọn ò jẹ́ kán rí kinní sẹ́wọ̀n pé wọn ò lè dùn then àwọn tó fẹ́ contest wọn. ẹgbẹ́ pín nítorí kó tó di 2019. 2018 yeah. torí pé gbogbo akẹ́yìn ìwà pé ìmí gẹ́ nítorí pé mo jẹ́ gọ́vnà níyàn gbogbo nominees ó jẹ́ kí àwa tí wọ́n ń rẹ́jẹ kí a form unity forum ìyẹn Ajimobi òun control state executive gbogbo tó bá ti pa láṣẹ náà wọ́n ṣe òun náà ní nominee wọn àwa ní nominee ńgbà wo ò ti jẹ́ kí àwọn èèyàn ti wá kí wọ́n rí ibòdì kán rí primary ṣe àbá wọn fọwọ́sowọ́pọ̀ ìyẹn ló dẹ̀ fi fa tí Ṣèyí Mákindé tó fi ní àǹfààní torí pé ọ̀pọ̀lọpọ̀ nù àwọn èèyàn wa Ṣèyí Mákindé náà dìbò fún tí ó bá sírú support a fún Ṣèyí Mákindé ńgbà yìí láwa tí a feel ostracized and marginalized bóyá ẹgbẹ́ wa ní ìbá. ẹ jẹ́ ń bẹ yín léèrè. kí n wá sọ eléyìí èmi gan fẹ́ contest fún governor mo gba form 20 million fún nomination leader wa ó tún lọ kòlúùdù pẹ̀lú òṣìṣẹ́ ọmọdé tó jẹ́ national chairman wa láti disqualify mi. ǹjẹ́ wọ́n fi ń sọ̀rọ̀ NYSC certificate. wọ́n dé mi ò ṣe NYSC òfin ò dẹ̀ sọ pé èèyàn gbọ́dọ̀ ṣe NYSC kó tó lè contest ní election. Ajimobi yìí náà sì ṣe NYSC wọ́n dẹ̀ fún un ní tíkẹ́ẹ̀tì senator àbí òye ẹ̀ ní double standard tó wà ńbẹ̀ ìbínú yẹn ní gbogbo wa la fi dìbò fún àti Ajimobi ni fún senatorial kìnìún àti Báyọ̀ Adélábù tí wọ́n impose lórí wa ní yẹ ìgbà tí wọ́n disqualify. ok ẹ jẹ́ kí n bí kí n kú lọ́rọ̀ òṣèlú ó ti kúrò ní àròbájọ pé there is hunger in the land ebi ń pa àwọn èèyàn nǹkan le the inflation has skyrocketed débi pé àwọn èèyàn ń bẹ̀bẹ̀ àti jẹun ṣé ẹ̀yin náà fíìlì pé ebi wà nílẹ̀. báà la ṣe ní fíìlì ṣiṣẹ́ pẹ̀lú ìjọba dẹ̀ ní sálárì kankan tá à ń gbà láti ibì kankan lẹ́yìn pé Ọlọ́run fi àwọn ọmọ kẹwàá tí wọ́n ti kàwé
tí wọ́n ti níṣẹ́ pẹ̀lú ògbọ́n Ọlọ́run mi ṣe wà ń sìn àwọn ọmọ mi 10 ló ti graduate wọ́n dẹ̀ ti wà nípò káàkiri àwọn tí mò ń jẹ gan ní ìsìn nìyẹn ntí mo dẹ̀ ń jẹ láti ibẹ̀ yẹn kò tiẹ̀ tún tó láti tún tírèdì ọmọ mi 6 míì tó wà ní yunifásitì ní ìsìn àtẹyọ kan tó wà law school so ìyẹn tó mú àìsí owó tó wà ń lù gbogbo wa náà ló affect. ó affect ẹ̀yin náà. gbogbo àbá ní gbogbo wa bóyá kò affect ìwọ. gbogbo wa náà ló affect so ti yé so but ṣe rí problem wa Nàìjíríà a ní leadership maladministration over the years àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn leaders wa ló kó wàhálà bá wa kí n dẹ̀ ni mo mean lórí eléyìí ìlú tó lépo tó Nàìjíríà wọn ò pọ̀ rárá ṣùgbọ́n káwa kùsà káwa epo ní crude oil bóyá lítà kọ̀ọ̀kan tá a fi wá jáde bóyá bíi 100 naira ńgbẹ́ ẹ bá gbé lọ sí ìlú òyìnbó dọ́là lẹ́ẹ̀fi sanwó transportation lọ sí ìlú òyìnbó dọ́là lẹ́ẹ̀fi refine ẹ̀ ìlú òyìnbó dọ́là lẹ́ẹ̀fi gbé padà wá sí Nàìjíríà sọ́sì lè dúró ní 100 naira tí kẹ́ ẹ fi wá jáde so eléyìí yìí tí mo ń blame ìjọba wa pàápàá jùlọ ìjọba Buhari ní 2015 tá a contest as a campaign a ní refinery wa mẹ́rẹ̀ẹ̀rin Aare a tún gbé dìde láàrin ọdún 4 sí 8 ọdún 4 kọjá ọdún 8 kọjá ààrí kankan ṣe ń bẹ láti refine ẹ̀ ìyẹn ni problem tí ó ń bá wa torí pé owó à ń gbé crude lọ refine à ń yá owó ni tí wọ́n ń pè ní subsidy ṣé gbogbo ìgbà ni ó yẹ pé a máa wá a máa yáwó láti lè sustain epo nílò tá à ń lò Nàìjíríà léè tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n ó tún smuggle ẹ̀ lọ sí àwọn ilẹ̀ Faransé mi so ibi tí tó cause problem nìyẹn ntí eléyìí túmọ̀ sí ni pé dídé tí Bọ́lá Ahmed Tinubu dé ó rò pé the evil day we must stop postponing the evil day ọ̀rọ̀ àmọ̀ yáwó láti sustain epo and láti fòpin sí otherwise ìmọ̀lá ìyàwó dé tí ó sì nǹkan kan tá à ń tà nílùú òyìnbó tí ó yẹ ká wá rí owó san láti fi dín gbogbo gbèsè tá à ń jẹ so mo ní ìgbàgbọ́ pé gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ wọ́n ní títa ríro là á kọlà tó bá jiná tán àríre kété lẹ́ẹ̀kẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run mọ̀ pé ńgbà tá a bè rí oṣù 3 sí 4 sí ọ̀pọ̀lọpọ̀ ìdẹ̀kùn yóò ti dé gẹ́gẹ́ bí àpèjúwe Warri refinery Port Harcourt refinery wọ́n ní ìparí oṣù yìí ni ó bẹ̀rẹ̀ iṣẹ́. ó yẹ kó bẹ̀rẹ̀ iṣẹ́. ok ẹ jẹ́ àwò báyìí mo kà dáadáa pé inú yín ò dùn ó bá yín lẹ́jà fún pé wọ́n fún yín ní sáà kejì nígbà tá ẹ jẹ́ mínísítà tọrọ rẹ ìmùlẹ̀lẹ̀ yẹn àti Muhammadu Buhari. bó ti jẹ́ nìyẹn tí ó fà á tí wọ́n fi fún mi ó dùn mí mo ń láti tún sọ lẹ́yìn ìgbà tí ẹgbẹ́ fìdí rẹmi ní Ọ̀yọ́ àti di ẹni tó jẹ́ gómìnà wa tóun náà fìdí rẹmi òun ló lọ bá wọn ní Àbújá pé Shittu ni ò jẹ́ kí ẹgbẹ́ wọlé ẹni tó sọ eléyìí fún mi tí mo fi lè believe òun ni Baba Gana Kingibe tó jẹ́ right hand man ní Buhari pé Ajimobi wa bá wọn pé Shittu ni ò jẹ́ kẹ́gbẹ́ wọlé òun ló lágbè tó lò òun ló mess up APC lọ́yọ̀ sí tẹ́ ẹgbẹ́ òfin wọlé nítorí dùn mí bẹ̀ ni pé Buhari yẹ kó rántí pé mo ti ń complain ti pẹ́ pé ẹgbẹ́ wa was mismanaged in Ọ̀yọ́ State by the leadership of the party pé ẹni ìṣẹ́ṣẹ́ wọn sọ fún ọ pé ó yẹ káwọn náà rántí gbogbo complain tá a ti ń complain so n tó ṣẹlẹ̀ nìyẹn pé. ok tabawo n tó ṣẹlẹ̀ ní 2019 to 2022
2011 to 2019 ó tún ti ń repeat rẹ̀ báyìí láti 2019 títí di last election bíi pé kẹgbẹ́ sàmọ́ sí jàǹbá ẹgbẹ́ ní 2023 last year olùdíje fún APC Senator Teslim Fọlárin ó sọ pé mọ̀mọ́ jọ sábẹ́ bọ́ọ̀sì ni tàbá tún wá wò ó ní tó ṣẹlẹ̀ ńgbà yẹn tó yẹ pé CPC ni wọ́n ti mú yín as minister àkọọdù bó ti ẹ̀yẹ pé wọ́n ti padà sínú APC torí pọ̀ mọ́ APC náà ní ọ tẹ́lẹ̀. ìyàtọ̀ tiẹ̀ wá mẹ́ ṣe ìpínlẹ̀ ìgbà tí wọ́n mú Báyọ̀ Adélábù ó ṣe tó padà wá sí inú ẹgbẹ́ tèmi AC as at the time tó ń mú mi ẹgbẹ́ ti di APC gbogbo àti di ọ̀pọ̀ náà àti CPC àti ACN àti di APC so kò sí tó wrong mi yẹn ṣùgbọ́n mi eléyìí yìí ẹ̀dùn ọkàn ló jẹ́ fáwọn ọmọ ẹgbẹ́ APC ní original. ṣe báyìí. ó ní láti jẹ́ ẹ̀dùn ọkàn nígbà tí àwa la. ṣé kò ṣe Teslim nìkan wọ́n jù sábẹ́. bẹ́ẹ̀ Teslim gbogbo aláṣẹ fún Teslim gbogbo aláṣẹ fún tá a ṣiṣẹ́ fún dáadáa tá a sì ní ìdánilójú pé ó yẹ kó wọlé kí n tó ṣẹlẹ̀ gbogbo. kí ló ṣẹlẹ̀ gan. Ọlọ́run nìkan ló yé. ẹ fẹ́ fìyẹn pamọ́ nítorí ìtàn ẹja sọ. torí pé a fẹ́ kí nǹkan ó bàjẹ́ sí sotiye tá a bá dẹ̀ fẹ́ kí nǹkan bàjẹ́ ó ní bá a ṣe ṣe so n tó dẹ̀ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹni tí ó sì tan àwọn olórí wa tí wọ́n fi rò pé kí wọ́n fún un ní support náà fún un bí àwọn retí pé Ṣèyí Mákindé tí wọ́n fún support àwọn kan ló ṣáà fún support ẹnìkan nínú member House of Reps ó sọ fún mi pé wọ́n ní káwọn ọmọ dìbò fún Ṣèyí Teslim pé Ṣèyí ní káwọn dìbò fún àwọn sì ṣiṣẹ́ fún kódà ẹni náà sọ débi pé ìjọ tí a dìbò ti gọ́vnà ó ní aago 3 àárọ̀ ló ń gbé owó dé Ṣakí mo ní owó sì wá Ṣakí ó dẹ̀ mọ̀ pé mi ń lídẹ̀ ẹgbẹ́ ní Ṣakí ó tiẹ̀ lè consult mi wọ́n láwọn mọ ibi tí mo dúró sí so àti fi gbogbo ẹlẹ́fọ́ lọ́rùn. ẹ fi ilẹ̀ fọlọ́. bẹ́ẹ̀ni. ẹ wá sọ̀rọ̀ kábọ̀ ẹlẹ́ni tí wọ́n tó tàn wọ́n ẹ tí ì parí àárín rẹ̀. ṣé àwọn tó ran Ṣèyí Mákindé lọ́wọ́ wọ́n rò pé ní ó di APC ẹ rí i pé lẹ́yìn ìgbà tó dìbò tó ti get second term ẹ ó ti lọ strengthen ipò rẹ̀ nínú PDP ẹ ìpàdé PDP tí ò mọ lọ tẹ́lẹ̀ ó ti ń lọ nísìn kò dẹ̀ tí ì ronú pé àwọn tí wọ́n ràn án lọ́wọ́ ó yẹ kó ní oore tí ó ṣe fún wọn kò sí yẹn so. ṣé tẹ́ ẹ̀ sọ ni pé gọ́fúnà Ṣèyí Mákindé kò ní padà wá sí APC mọ́. kí ni sáà tẹ rò pé ní òfin padà. ẹ̀yin olóṣèlú yẹn lẹ́rìí. àwọn ò ní ṣẹ́rí àti ẹ̀ ní ìdẹ̀ náà ní ìdẹ̀ mọ́ the worst tó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ yìí ní ìdẹ̀ ní APC kó máa bá tiẹ̀ lọ nínú ẹgbẹ́ wọn. ẹ nílò ẹ̀ mọ́ a ní organize kí ni a fẹ́ nílò ẹ̀ fún. ẹ ṣú ọ̀pẹ ẹ̀ nílò ẹ̀ mọ́ rárá nínú APC ẹ̀yin gangan fúnra yín ẹ ṣiṣẹ́ takuntakun fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lásìkò èmi ló kàn láti 2022 ni mo ti di pé ẹ ṣáà ń gbé Tinubu káàkiri ṣé ẹ̀ ń rí Tinubu ṣé ẹ̀ ń rà ààrẹ Nàìjíríà gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́. lẹ́yìn ìgbà tó ti di ààrẹ àti ìní àǹfààní àti rí tàbí àti bá a sọ̀rọ̀. tí nǹkan wa ń lọ báyìí táwa sọ pé ìlú ò da o nǹkan kan bó lẹ ṣe ń communicate. I'm communicate fóònù wa. báwo WhatsApp messages gbogbo. wọ́n ṣe ń kà. well asan send it tí n bá rẹ̀ send any message tí n bá send ẹ̀ sí president màá rí i pé mo tún send ẹ̀ sí èèyàn bíi 10 tó yí ká so dàbọ̀ wọ́n bá kà ní òrẹ́ ni tí ó sọ fún un pé Barrister Shittu mọ̀ọ́dì tó send message báyìí mo ṣàlàyé fún. ẹ já lọ polówó ọjà ètò yín ètò wa bó ṣe ń lọ ń kàn ní Lagelu FM òkè gájòkè ó ń tẹ̀síwájú.